Mo kí yín pé ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa wò mí ní àkókò yìí. Ṣé àlàáfíà ni gbogbo yín wà? Abala ìkeje ẹ̀kọ́ nípa ìgbàlà òun ni a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí. Ohun méjì ni mo fẹ́ kó pọ̀ nínú ẹ̀kọ́ tòní. A ó sì mú ní ẹyọ kọ̀ọ̀kan. Ní àkọ́kọ́, a fẹ́ kíyèsí bí ìgbàlà ti rí gan-an. Wọ́n sì fún yín ní kókó mẹ́rin gbòógì èyí tí yóò ràn yín lọ́wọ́ láti ní òye bí ìgbàlà ti rí gan. Àkọ́kọ́ òun ni wípé iṣẹ́ ìgbàlà jẹ́ ìjìnlẹ̀ àti ìyanu. Iṣẹ́ ìgbàlà ó jẹ́ ìjìnlẹ̀ ó sì jẹ́ ìyanu. Ó jẹ́ ìjìnlẹ̀ nítorí tí ó kọjá òye ènìyàn. Iṣẹ́ ìgbàlà tí Ọlọ́run máa ń ṣe ó kọjá ohun tí a lè fi ọpọlọ ènìyàn tú. Ó kọjá ohun tí ìmọ̀ ènìyàn gbé. Ènìyàn lè jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ ẹ̀rọ kó ti gba gbogbo oyè tó wà nínú ayé yìí tán, kó sì jẹ́ òpè nípa àwọn ohun ti ẹ̀mí, nítorí pé àwọn ohun ti ẹ̀mí wọ́n jẹ́ ìjìnlẹ̀. Àwọn tí a ti sọ di ààyè nípa ti ẹ̀mí, àwọn nìkan náà ní irú kan báyìí máa ń yé. Ẹ jẹ́ kí n fi ìwé Kọ́ríńtì kínní orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá hàn yín. Ó ní ṣùgbọ́n ènìyàn nípa ti ara kò gba ohun ti ẹ̀mí Ọlọ́run wọn nì, nítorí pé wèrè ni wọ́n já sí fún un. Ìyẹn ni wípé ẹni tí a ò tíì tó bí, tí a ò tíì sọ di ààyè nípa ti ẹ̀mí, Bíbélì sọ wípé kò lè gba àwọn nǹkan ti ẹ̀mí Ọlọ́run. Ìdí ni pé bí ẹni pé ẹ̀ ń sọ̀rọ̀ wèrè létí èèyàn, bí ẹni pé ẹ̀ ń sọ̀rọ̀ òmùgọ̀ létí èèyàn. Fún àpẹẹrẹ, tí a bá ń sọ̀rọ̀ wípé Ọlọ́run bá wa sọ̀rọ̀, bóyá nìsín ẹ wà láàrin àwùjọ àwọn ènìyàn kan, ẹ̀yin sì gbóhùn Olúwa gẹ́gẹ́ bí mò ń sọ̀rọ̀ nípa àwọn tí a ti tún bí nípa ti ẹ̀mí, àwọn tí wọ́n ti di ọmọ Ọlọ́run, wọ́n ti gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Wọ́n wá gbọ́ ohùn Olúwa, bóyá pé ẹ yẹra kúrò níbi tí ẹ wà yìí. Tó bá sọ láàrin àwùjọ yẹn, tó bá ṣe pé àwùjọ àwọn tí a ò tíì tún bí nípa ti ẹ̀mí bíi tiẹ̀, ìyún àwọn tí wọ́n jẹ́ ẹni ara, kò lè yé wọn. Wọ́n mọ̀ béèrè ni pé nígbà wo ni Ọlọ́run bá ọ sọ̀rọ̀, irú èdè wo ló sọ, bó ló ṣe sọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí pé ènìyàn nípa ti ara òye àwọn nǹkan tí ẹ̀mí òye bí ọ̀rọ̀ òmùgọ̀ ni yóò já sí létí wọn. Ẹ jẹ́ kí n tọ́ka lẹ́ẹ̀kan sí i. Ṣùgbọ́n ènìyàn nípa ti ara kò gba ohun tí ẹ̀mí Ọlọ́run wọn nì, nítorí pé wèrè ni wọ́n já sí fún un. Òun kò sì lè mọ̀ wọ́n, nítorí nípa ẹ̀mí lè a fi ń wádìí wọn. Ẹ rí, bí a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìgbàlà Ọlọ́run, òye àwọn ẹni tí ara ó ṣókùnkùn sí i, torí pé iṣẹ́ ìjìnlẹ̀ Ọlọ́run ni. Ó tún wá pé iṣẹ́ ìgbàlà Ọlọ́run ní ìyanu. Bẹ́ẹ̀ ni, nítorí pé àwọn ohun tó máa ń ṣẹlẹ̀ nínú ètò ìgbàlà Ọlọ́run, tó máa ń ṣẹlẹ̀ nínú ènìyàn, kì í ṣe àwọn nǹkan tí ó kàn máa ń dédé ṣẹlẹ̀ sáà. Àwọn àkànṣe iṣẹ́ tí Ọlọ́run máa ń dá nìkan ṣe ni. Ìgbàlà jẹ́ iṣẹ́ ìyanu tí Ọlọ́run nìkan ṣoṣo máa ń ṣe. Eléyìí kọjá ipá ènìyàn. Ẹ jẹ́ kí n tún sáré fi ìwé ìyìnrere Jòhánù orí kìíní hàn yín. Ìwé Jòhánù orí kìíní. Mo fẹ́ ka ẹsẹ̀ ìkọkànlá sí ìkẹtàlá. Ó wí pé ó tọ̀ àwọn tirẹ̀ wá, àwọn ará tirẹ̀ kò sì gbà á. Ìyún Jésù Kristi Olúwa ló sọ̀rọ̀ nípa rẹ̀. Ó tọ̀ àwọn ará tirẹ̀ wá, ṣùgbọ́n àwọn ará tirẹ̀ kò sì gbà á. Ẹ wo ẹsẹ̀ kejìlá. Ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àwọn ẹni tí a bí, ìyún àwọn ẹni ẹ̀mí wọ̀nyí, ó ní àwọn ẹni tí a bí kì í ṣe nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara, bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ìfẹ́ ti ènìyàn, bí kò ṣe nípa ìfẹ́ ti Ọlọ́run. Ṣé rí iṣẹ́ ìgbàlà, iṣẹ́ tí Ọlọ́run nìkan ṣoṣo lè ṣe ni. Ìyún àkọ́kọ́ nù. Iṣẹ́ ìgbàlà ó jẹ́ ìjìnlẹ̀ àti ìyanu. Ìkejì, iṣẹ́ ìgbàlà kì í ṣe iṣẹ́ tí ó mú ariwo dání, kì í ṣe iṣẹ́ tí ó ń ṣẹlẹ̀ tí ẹ máa gbọ́ ariwo. Ṣé mọ̀ pé tí
ẹ bá wà nítòsí ibi tí fún àpẹẹrẹ àwọn ajórin tí à ń pè ní welder tí wọ́n ti ń ṣiṣẹ́, ẹ mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́. Bí ẹ ti ń gbọ́ dídùn òòlù tí wọ́n fi ń lu irin, bẹ́ẹ̀ náà ni ẹ ó máa gbọ́ dídùn àwọn irinṣẹ́ míì. Ṣùgbọ́n ṣé ẹ rí iṣẹ́ ìgbàlà tí Ọlọ́run máa ń ṣe nípa Jésù Kristi kì í ṣe iṣẹ́ tó la ariwo lọ. Ẹ ní máa gbọ́ ariwo ó ń ta mí ó ń ro mí tí ẹni tí à ń gbàlà tó ń pa rárá. Torí pé iṣẹ́ tó máa ń ṣẹlẹ̀ ní ipò ìdákẹ́rọ́rọ́ ni. Bí Ọlọ́run bá ń ṣe iṣẹ́ ìgbàlà nínú ènìyàn, ẹ ò lè gbáriwo, ẹ ò lè gbọ́ igbe, ẹ ò lè gbọ́ dídùn irinṣẹ́ kankan tí Ọlọ́run ń lò, ẹ ò lè wo ẹni tí ìgbàlà Ọlọ́run ń ṣẹlẹ̀ nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ kẹsàn pé ohunkóhun ń ṣẹlẹ̀ nínú rẹ̀. Ṣùgbọ́n ṣé ẹ rí bó ṣe jẹ́ iṣẹ́ tí kò la ariwo lọ yẹn, bẹ́ẹ̀ ló jẹ́ wípé iṣẹ́ ìdáǹdè àti àtúnṣe ńlá ni Ọlọ́run ó sì ń ṣe nínú irú ẹni bẹ́ẹ̀. Ṣé ẹ rí ìgbàlà kì í ṣe ohun tí a máa gbà tá a mọ̀ lára. Wọ́n ní pé ara wọn ṣẹ́gìrì, àmínú pé Ọlọ́run ti gbà ọ́ là. Rárá o, iṣẹ́ ìgbàlà kò rí bẹ́ẹ̀. Kò la pé èèyàn ṣubú ó ń forí gbálẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá ti dé ibi tí wọ́n ti ń forí gbálẹ̀ tán ń ṣubú tán ń da àgárù, ẹ ti mọ̀ wípé ohun kan míì ló ń ṣẹlẹ̀. Àmọ́ kì í ṣe pé à ń gba àwọn ènìyàn wọ̀nyẹn là, nítorí pé iṣẹ́ ìgbàlà iṣẹ́ tí kò la ariwo lọ ni. Iṣẹ́ tí Ọlọ́run máa ń ṣe nínú ìdákẹ́jẹ́ ni. Ẹ̀kẹta, bí ìgbàlà ti rí, òun ni pé iṣẹ́ ìgbàlà jẹ́ àìfojúrí. Iṣẹ́ ìgbàlà ó jẹ́ iṣẹ́ àìfojúrí, iṣẹ́ ti ẹ̀mí pọ́nbélé ni. Ṣé rí kì í ṣe lórí ara tí òde yìí ni Ọlọ́run ti máa ń ṣe iṣẹ́ ìgbàlà rẹ̀, nítorí pé kì í ṣe ara tí òde yìí ló níṣòro. Ṣé rí gbogbo ìdíbàjẹ́ yòówù kí ó máa farahàn ní òde, kì í ṣe ara tí òde yìí ló ń ṣiṣẹ́ yẹn o. Ṣé rí ara tí òde yìí ó kàn dàbí òjíṣẹ́ tàbí ìránṣẹ́ tí ọ̀gá tàbí olówó ń pàṣẹ fún, tó sì ń ṣe ohun tí olówó rẹ̀ ń sọ. Nítorí náà, bí a bá gbé ojúlé títún ara tí òde yìí ṣe, bó ti wù kí ẹ gbìyànjú àti tún ara tí òde yìí ṣe tó, bó ti wù kí ẹ gbìyànjú àti yí ara tí òde yìí padà, ibi ikọ̀ náà ni ó mọ já sí. Bẹ́ẹ̀ bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ẹgbẹ̀wá, ibi pẹlẹbẹ náà ni ó fi lélẹ̀. Ọmọbìnrin tí ẹ kó gbogbo aṣọ ìwọ̀kuwọ̀ tó ń wọ̀ tẹ́ ẹ bọ́ jóná, bó bá yá yóò tún padà rà míì. Torí pé kì í ṣe ara tí òde yìí ló níṣòro. Ṣé rí òun náà sọ fi ṣe pé nínú iṣẹ́ ìgbàlà Ọlọ́run, ara tí òde yìí kọ́ ni àfojúsùn Ọlọ́run. Àfojúsùn Ọlọ́run gan-an nínú àtúnṣe ayé ènìyàn, òun ni ẹni tí inú. Bíbélì ń lo gbólóhùn pé ẹni tí inú. Ṣé rí Bíbélì ń pe ara tí òde yìí, ó ń pè ní ẹni tí òde. Ó wá ń pe ẹ̀yà ènìyàn kan ní ẹni tí inú. Ṣé rí ẹni tí inú yẹn, òun ni ọkàn ènìyàn. Mi ò sọ̀rọ̀ ọkàn ti ara tó ń lù pìpìpì nínú wa yìí o, tí ó ń tú ẹ̀jẹ̀ sí gbogbo àgọ́ ara, ìyẹn ò kọ́. Ọkàn tí a ń sọ yìí, Bíbélì tún pè ní ẹ̀mí ènìyàn. Òun ni ẹni tí inú, ẹni tí a ò fojú rí. Òun gangan ló dìbàjẹ́ láti pàṣẹ ẹ̀ṣẹ̀. Ohun tí Ọlọ́run máa ń fojú sùn nínú ètò ìgbàlà ènìyàn, nínú àtúnṣe ènìyàn, òun náà ni ẹni tí inú, láti ṣe àtúnṣe ẹni tí inú. Nítorí pé ipò tí ọkàn ènìyàn bá wà, ipò tí ẹni tí inú bá wà, òun náà ni yóò sọ ohun tí ara tí òde yóò máa gbé jáde. Bí ẹni tí inú, ìyún ọkàn tàbí ẹ̀mí ènìyàn bá sì wà ní ipò ìdìbàjẹ́, ohun tí
ẹ ó máa rí ní òde ara àwọn ohun ìdìbàjẹ́, àwọn ohun tí ó lù mọ́ ẹ̀ṣẹ̀ ni, nítorí pé ẹni tí inú tí à ń pè ní ọkàn yìí, òun náà ló ń ṣe àkóso ẹni tí òde. Olùjẹ́ wípé nígbà tí Ọlọ́run bá ń fẹ́ gbà yàn là, tó fẹ́ yí ènìyàn padà kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ sí ipò òdodo, sí ipò ìwà mímọ́, ohun tí Ọlọ́run máa ń fojú sùn òun ni láti tún ẹ̀mí tàbí ọkàn tàbí ẹni tí inú ń ṣe. Nítorí pé bí a bá ti tún ọkàn ń ṣe, ó parí. Gbogbo tó kù tí a mọ̀ rí ní òde ara yóò jẹ́ gẹ́gẹ́ bí ìfarahàn tàbí àfihàn ẹni tí inú. Jésù wípé láti inú ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń bẹ ní inú ọkàn ni ẹnu ti ń sọ jáde. Bẹ́ẹ̀ bá rí ẹnìkan tí èpè àti èébú tó yára sí lẹ́nu, kì í ṣe ẹnu lóníṣòro. Sẹ́rí, bẹ́ẹ̀ bá gbá ẹnu, kódà ẹ má fi ọwọ́ gbá mọ́, ẹ lọ wá pákó tàbí òòlù irin kẹ́sì máa gbá ẹnu, ẹ kàn bà ẹnu rẹ̀ jẹ́, ẹ kàn sọ ọmọdé di arúgbó ọ̀sán gan. Torí pé ohun tó ń ṣépè kì í ṣe ẹnu. Sẹ́rí, ọ̀rọ̀ ló ń jáde láti ẹnu, ṣùgbọ́n láti inú ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń bẹ ní inú ọkàn ẹ̀ṣẹ̀, ọkàn ìdíbàjẹ́, òun ni ẹnu ti ń sọ jáde. Bí ẹ ó bá gba ènìyàn kan kúrò lọ́wọ́ à ń ṣẹ́ ìpè, kì í ṣe ẹnu lẹ́gbà kalẹ̀, ọkàn rẹ̀ lẹ́gbọ̀dọ̀ gbà kalẹ̀, ọkàn rẹ̀ lẹ́gbọ̀dọ̀ tó ṣe. Òun náà sì ni àfojúsùn Ọlọ́run nínú iṣẹ́ ìgbàlà ènìyàn. Ẹ já wo ìwé Ìsíkíẹ́lì, ìwé wòlíì Ìsíkíẹ́lì, orí ìkẹrìndínlógójì, ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Èmi ò fi ọkàn tuntun fún yín pẹ̀lú, ẹ̀mí tuntun lé èmi ò fi sínú yín, èmi ò sì mú ọkàn òkúta kúrò lára yín, èmi ò sì fi ọkàn ẹran fún yín. Ṣẹ́rí, láti inú májẹ̀mú láéláé, láti abẹ́ òfin ni Ọlọ́run ti ń ti ẹnu àwọn wòlíì rẹ̀ sọ̀rọ̀ nípa irúfẹ́ iṣẹ́ àtúnṣe tí yóò máa ṣe nípasẹ̀ Jésù Kristi Olúwa. Eléyìí tí ó ti bẹ̀rẹ̀ báyìí, nítorí pé à ń bẹ ní àkókò Jésù Kristi Olúwa báyìí, nítorí pé ó ti kú, ó ti jíǹde, ó ti mú gbogbo àwọn àsọtẹ́lẹ̀ tí a sọ nípa rẹ̀ nínú májẹ̀mú láéláé, ó ti mú ṣẹ báyìí. Ní báyìí, Ọlọ́run ń gbàlà ní àkókò yìí nípasẹ̀ Jésù Kristi nìkan. Ṣé wá rí, gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run sọ nípasẹ̀ wòlíì Ìsíkíẹ́lì, ó ti wá bẹ̀rẹ̀ sí ní mú ṣẹ báyìí, ní ti pé nígbà tí ó bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe ayé ẹlẹ́ṣẹ̀, ohun tí ó máa ń ṣe òun ni pé yóò mú ọkàn ìdìbàjẹ́ tí Bíbélì pè ní ọkàn òkúta kúrò ní inú rẹ̀, yóò sì wá fi ọkàn tuntun yóò fi rọ́pò. Ó jẹ́ kí n sọ wípé iṣẹ́ ẹ̀mí pọ́nbélé òun iṣẹ́ ìgbàlà ènìyàn. Torí pé lórí ẹ̀mí ènìyàn tàbí lórí ọkàn ènìyàn ni Ọlọ́run ti máa ń ṣe iṣẹ́. Òun náà sì ló fà tó fi ṣe wípé ohun tí à ń pè ní ìgbàlà kò nítumọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ṣé rí, ohun tí à ń pè ní ìgbàlà kì í bá yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí ó bá ṣe wípé iṣẹ́ ìgbàlà máa ń pa òde ara ènìyàn dà. Fún àpẹẹrẹ, tí ẹni tó dúdú nígbà tí ó sì wà nínú ipò ẹ̀ṣẹ̀ yóò kàn déédéé di pupa yòò. Ṣé rí, irú iṣẹ́ ìgbàlà kì bá ní ìtumọ̀, kì bá sì jọjú lójú àwọn ènìyàn. Ṣùgbọ́n a sọ wípé ẹnìkan ti nígbàlà, a sọ pé ó ti di ẹ̀dá tuntun, ṣùgbọ́n ohunkóhun kò yí padà ní òde ara rẹ̀. Bó ti kúrú nígbà tẹ́ mọ̀ ní ọdún díẹ̀ sẹ́yìn náà ló sì kúrú. Ṣé rí, bẹ́yìn bá kẹtan tó fi gba ìgbàlà Ọlọ́run, yóò kẹtan kú ni. Torí pé kì í ṣe òde ara ni ìgbàlà Ọlọ́run fojú sùn, ṣùgbọ́n ẹni tí inú ìyún ọkàn ènìyàn tó ti díbàjẹ́. Ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé iṣẹ́ ìgbàlà jẹ́ iṣẹ́ tó máa ń ṣẹlẹ̀ lọ́gán lójú ẹsẹ̀. Ṣé rí, bí ènìyàn bá ti jẹ́wọ́ ìgbàgbọ́ nínú ikú àti àjíǹde Jésù Kristi,
tí ó sì ti ọkàn rẹ̀ wá tí kìí ṣe ìjẹ́wọ́ ti ẹnu tí kìí ṣe ìjẹ́wọ́ tá a fi tipátipá mú ṣe torí pé wọ́n fẹ́ lù ú. Ọkùnrin adẹ́rìn pòṣónú kan ní bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n ṣe fọ́nrán ìdẹ́rìnpani kan jáde tí ọkùnrin yìí ó jáde láti lọ jèrè ọkàn ṣùgbọ́n kò rí ẹnikẹ́ni, ó ti dààmú káàkiri, kò rí yẹn wàásù fún. nígbà tó ṣú ó fẹ́ máa padà lọlé ni ó bá ọmọkùnrin kan pàdé tó ń bá tiẹ̀ lọ. Ọlọ́run tiẹ̀ ṣeun, ìwọ yìí lónìí yìí wọ́n wàásù fún ọ. Ọmọkùnrin yẹn ní mò ń kánjú, irọ́ àjẹrọ kan níṣẹ́ lónìí sẹ́ ẹ gba Jésù, ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn rere yìí, ẹ gba Jésù nínú kẹ́ gbà lẹ́rọ̀ àbí kẹ́ gbà lélẹ̀. nígbà tí ọmọkùnrin yóò fẹ́ gbára dúró lóòótọ́ àfìgbà tí ajínrere dé bọ́ aṣọ́kalẹ̀ ọ ajínrere ó bọ́ aṣọ́kalẹ̀ ọ ni ó bá ọmọkùnrin wọ̀nyá jà pé lónìí sẹ́ ó gba Jésù. nígbà tí ó lu ọmọkùnrin ní àlùbami ìyẹn náà bá ní ó dáa yín gba Jésù, ó yá mo wí tẹ̀lé mi, Jésù Olúwa, Jésù Olúwa, pẹ̀lú gbogbo ojú tó tún kúdukùdu lónìí mo gbà ọ́. ìgbàlà kọ́ nù o ìgbàlà òfégè ní nǹkan kan ò ṣẹlẹ̀. ọmọkùnrin kan jẹ́wọ́ pé tọ̀ ẹja pé wèrè ní ọkọ ìyàwó kó jẹ́ kárọ̀nà lọ ni. ṣùgbọ́n nígbà tí èèyàn bá jẹ́wọ́ gbàgbọ́ nínú Jésù Kristi tó ti ọkàn rẹ̀ wá tí kìí ṣe ohun tí a fipá mú ṣe, lọ́gán tó jẹ́wọ́ kìí ṣe lẹ́yìn wákàtí kan, ní kété tí ó jẹ́wọ́ gbàgbọ́ nínú Jésù, nínú ikú àti àjíǹde Jésù náà ni iṣẹ́ ìgbàlà ti ṣẹlẹ̀ nínú rẹ̀. ẹ wo a máa ń ṣe kinní kan àdábọ́wọ́ sì ni, kò sẹ́ni tó rán wa. lẹ́yìn tí a bá ti wàásù ìrere fún ẹnìkan tán, ẹ máa gbọ́ mi o, àwa béèrè lọ́wọ́ ẹnìyẹn wípé ǹjẹ́ ẹ gbàgbọ́ nínú ìrere tí a ti wàásù fún yín yìí? ló wá ní pé mo gbàgbọ́. ṣé ẹ rí kó tó dípò sọ gbólóhùn yẹn jáde, ìgbàgbọ́ ti ṣẹlẹ̀ nínú ọkàn rẹ̀, ìgbàgbọ́ ti sarajọ nínú ọkàn rẹ̀. ṣé ẹ rí ohun tó sọ jáde láti ẹnu ìjẹ́wọ́ ti ẹnu nù? ṣé wá rí ní kété tí ó sọ gbólóhùn jáde pé òun gbàgbọ́ nínú ìyìnrere tí a wàásù fún, ẹ wo ní kété òun náà ni Ọlọ́run ti fi iṣẹ́ ìgbàlà fún. Ọlọ́run ò dúró de àdúrà tiwa. ṣẹ́ni lẹ́yìn tí ẹnìkan ti jẹ́wọ́ wípé òun gbàgbọ́ nínú Jésù tán, ìgbà àwa bẹ̀rẹ̀ tara wa, àwa ni ó yá ẹ mọ́ wọnyí wá, ẹ mọ́ wí tẹ̀lé mi, Jésù Olúwa, Jésù Olúwa, lónìí mo gbà ọ́ bí Olúwa. ta ń rán wa ń sẹ́? lẹ́yìn yín o àwa bẹ̀rẹ̀ àdúrà pé Olúwa lónìí ọmọ rẹ ti jẹ́wọ́ wípé òun gbà ọ́, Olúwa ó yá gbàlà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ àtẹ̀yìnwá ó yá parẹ́. ta ń rán wa ń sẹ́? mo lè fi ẹsẹ̀ Bíbélì tó pọ̀ hàn yín láti ní Bíbélì wípé kò sí ibikíbi tí ìkankan nínú àwọn ọmọ èèyàn àkọ́kọ́ tí wọ́n ti ṣerú nǹkan báwọn. torí pé Bíbélì kò sọ wípé, Jésù kò sọ pé ẹ jáde ẹ lọ wàásù ìrere fún gbogbo ènìyàn, ẹnikẹ́ni tí ẹ bá gbàdúrà fún yóò sì là. rárá, ohun tí Jésù sọ ni wípé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, gbà kíni gbọ́, gba èyìn rere tẹ́ ẹ wàásù fún gbọ́, ó ní ọgbà là. kò nílò pé a tún gbàdúrà fún èèyàn pé Olúwa ọmọ rẹ nìsín ó ti wá jẹ́wọ́, ó yá gbàlà dáríjì. rárá ṣẹ́ni lójú ẹsẹ̀ tí ìgbàgbọ́ ti farahàn ní inú rẹ̀ tó sì ti fi ẹnu rẹ̀ jẹ́wọ́, lọ́gán yẹn ní gbogbo iṣẹ́ tí Ọlọ́run máa ń ṣe nínú ìgbàlà ènìyàn ló ti bẹ̀rẹ̀ nínú rẹ̀. bí ẹ bá tiẹ̀ gbàdúrà fún ẹni tó jẹ́wọ́ Jésù bí olùgbàlà àti bí Olúwa, kì í ṣe àdúrà k'Ọlọ́run gbàlà, kì í ṣe àdúrà k'Ọlọ́run dáríjì, rárá àdúrà fún ìmúdúró kí a lè mú ẹsẹ̀ rẹ̀ dúró nínú ayé tuntun tó ti bẹ̀rẹ̀ yìí. torí pé lọ́gán tó jẹ́wọ́ Jésù ni ó ti gba àtúnbí
lọ́gán náà ni ó ti wọ inú ayé tuntun. Bàbá gbàdúrà fún wọn rárá, àdúrà pé kí Ọlọ́run kó lè fẹsẹ̀ wọn múlẹ̀ olókù. Ẹ jẹ́ kí n fi ẹsẹ̀ kan hàn yín nínú Bíbélì, Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 8. Wọ́n ka ẹsẹ̀ 14 sí 18. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 8 ẹsẹ̀ 14. Ìtàn tí ẹ mọ̀ dáadáa ni. Fílípì ajínrere, ó ti ń wàásù ìrere fún ọkùnrin ìwẹ̀fà Ethiopia yìí nínú kẹ̀kẹ́ rẹ̀. Látinú ìwé wòlíì Àìsáyà tí ọkùnrin ń kà náà ni Fílípì ti bẹ̀rẹ̀ ìwàásù fún. Ó sì mọ̀lá gbogbo Bíbélì májẹ̀mú láíláí já, tó sì bẹ̀rẹ̀ sí ní fi Jésù hàn bí Kristi àti bí ọmọ Ọlọ́run. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní ẹsẹ̀ 14. Bí wọ́n sì ti ń lọ lé ọ̀nà, wọ́n dé ibi omi kan. Ìwẹ̀fà náà sì wípé, wò ó, omi nìyí, kí ni ó dá mi dúró láti baptisi? Ṣẹ́rí ọ̀rọ̀ ìbéèrè tó béèrè ó fi hàn pé ọkàn rẹ̀ ó ti rọ̀ mọ́ ìrètí Fílípì wàásù fún. Ìgbàgbọ́ ti ṣẹlẹ̀ nínú rẹ̀. Ó wá béèrè pé, wo omi rèé. Nígbà tó sọ pé ká baptisi mi ní ìkan lára àwọn àmì wípé mo ti dọ́rùn gbàlà, omi rèé, ó yá. Ẹ gbọ́ ohun tí Fílípì sọ fún ọkùnrin yẹn ní ẹsẹ̀ 39. Ẹ má bínú, ẹsẹ̀ 40. Fílípì sì wípé, bí ìwọ bá gbàgbọ́ tọkàntọkàn, a lè baptisi rẹ. Ọkùnrin wọ́n dáhùn wípé, mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni. Ẹsẹ̀ 41. Ó sì pàṣẹ kí kẹ̀kẹ́ dúró jẹ́. Àwọn méjèèjì sì sọ̀kalẹ̀ lọ sínú omi, àti Fílípì àti ìwẹ̀fà, ó sì baptisi rẹ̀. Ẹ wá wo ẹsẹ̀ 39. Ó ní nígbà tí wọ́n sì ń jáde kúrò nínú omi, ẹ̀mí Ọlọ́run ta Fílípì pa. Ìwẹ̀fà kò sì rí i mọ́, nítorí náà ó ń bá ọ̀nà rẹ̀ lọ, ó ń yọ̀. Ẹ̀mí Ọlọ́run ṣe àṣìṣe kan láàrin yìí o. Ìgbàlà ọkùnrin ìwẹ̀fà yìí ò pé o, torí pé ẹ̀mí Ọlọ́run ò jẹ́ kí Fílípì ò dúró láti gbàdúrà fún ọkùnrin kó gbàdúrà ẹlẹ́ṣẹ̀ tàmọ́ ń gbà lónìí pé Jésù Olúwa, mo gbà ọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi, n ó mọ fẹ́ ọ, n ó mọ kẹ́ ọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irọ́. Ṣẹ́ni ní kété tí ọkùnrin ti jẹ́wọ́ wípé òun gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, àti gbàlà. Lẹ́yìn tí a sì rí bọmi tán, ẹ̀mí Ọlọ́run gbé Fílípì pa, ó tó pòórá láti gbé lọ sí ibi iṣẹ́ míì tó tó kàn. Ṣùgbọ́n ẹgbọ́n nǹkan tí Bíbélì sọ nípa ọkùnrin ìwẹ̀fà yìí, ó ní ó bá ọ̀nà tirẹ̀ lọ, ó sì ń yọ̀ lọ. Ní kété tí ó jẹ́wọ́ Jésù tí a rí bọmi òun, ayọ̀ ìgbàlà ti kún ọkàn rẹ̀, ó sì ń yọ̀ lọ. Àìmọye àwọn àdúrà ẹlẹ́ṣẹ̀ tí à ń mú kí àwọn ènìyàn gbà, ṣùgbọ́n tí ò tún kankan lára wọn, tí kò mú ìgbàlà ṣẹlẹ̀, torí pé wọ́n kàn sọ ta ní kan sọ tẹ̀lé wa ni, kì í ṣe wípé òye ìhìnrere Kristi òye wọn kọ́. Àwọn mẹ́rin tí ó ṣe àfihàn àti àlàyé ìgbàlà nìyí ní kúkúrú. Àkọ́kọ́, ó ní pé ó jẹ́ iṣẹ́ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìyanu tí Ọlọ́run nìkan máa ń ṣe. Ìkejì ni pé ó jẹ́ iṣẹ́ tí kò mú ariwo dání. Ẹlẹ́kẹta ni pé ó jẹ́ iṣẹ́ àìfojúrí. Ẹ̀kẹrin ni pé ó jẹ́ iṣẹ́ tó máa ń ṣẹlẹ̀ lọ́gán, ohun tí kò pẹ́ rárá. Iṣẹ́ ìgbàlà láàrin ìṣẹ́jú àáyá àti bẹ́ẹ̀ ènìyàn là. Bí a bá ti rí ìgbàgbọ́ kíkún ní inú rẹ̀, ló bá tán, àti gbàlà kẹ́ ẹ tó ṣẹ́jú pẹ́rẹ́. Ó náà sì ni mo sọ pé kò jẹ́ kí iṣẹ́ ìgbàlà Ọlọ́run kó jọjú lójú àwọn ènìyàn ẹni ti ara, torí wọ́n máa ń wò pé ṣé
ó sì tán náà nu. Mo kàn sọ pé mo gbàgbọ́ nínú Jésù, mo gba ikú àti àjíǹde rẹ̀ gbọ́, ó sì tán náà nu. Ẹ mọ̀ nǹkan tí mo ti ṣe ni, ẹ mọ̀ ìwà burúkú tí mo ti wù ni, ẹ mọ̀ ṣẹ́ rí. Ẹ gbọ́ mi dáadáa, ẹ̀yin olùgbọ́ mi. Ìgbàlà Ọlọ́run ó rọrùn tó bẹ́ẹ̀ gẹ́ tó ṣe pé torí bó ṣe rọrùn tó náà ni yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ fojú rénà rẹ̀ tí wọ́n ní gbà á. Torí tó wá ṣe pé ṣe ni Ọlọ́run mọ́ ń dá wọn lẹ́bọ. Ìwọ nítorí nǹkan tó ti ṣe yìí, ó gbọ́dọ̀ pa màálù méjì o láti rúbọ. Ìgbàlà ìbájọjú, ṣùgbọ́n Ọlọ́run mú kí ìgbàlà kó rọrùn tó bẹ́ẹ̀ gẹ́ níbi pé ẹnikẹ́ni kò ní àwíjàre wípé nítorí pé ohun tí ìgbàlà ń béèrè ó le, ó lágbára, òun ni kò jẹ́ kí n gba ìgbàlà. Rárá, ó rọrùn tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ pé gbogbo ohun tí ènìyàn nílò láti ṣe òun náà ni wípé mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni, pé ó kú nítorí ẹ̀ṣẹ̀ mi, pé a jí dìde nítorí kí n lè di olódodo. Ló bá tán o, ó rọrùn. Ẹ jẹ́ kí n sáré lọ sí ohun kejì tí mo ní àókèsí. Ẹ̀kọ́ tí èní yóò gba àkókò díẹ̀ ju bí ó ti máa ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ, torí pé mo fẹ́ kó méjèèjì papọ̀ nínú ẹ̀kọ́ kan. Ìfẹ́ kí ó ní abala kejì tàbí abala kẹta. Àwọn ohun tó máa ń ṣẹlẹ̀ lọ́gán tí ènìyàn bá jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Jésù, ní ó ní pé ní kété lójú ẹsẹ̀ tí èèyàn bá jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Jésù Kristi Olúwa, kí ni àwọn ohun tó máa ń ṣẹlẹ̀? Wọ́n fún yín ní ohun mẹ́rin péré, ó jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n àwọn ohun mẹ́rin wọ̀nyí àwọn gangan ní kókó. Ṣé àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo fẹ́ sọ wọ̀nyí lójú ẹsẹ̀, ṣẹ́rí láàrin ìṣẹ́jú àáyá nọ́ọ̀sì ló máa ń ṣẹlẹ̀. Kì í ṣe pé Ọlọ́run ó ṣèkan ní òní tó bá ti wá di ẹ̀yìn bí ọ̀sẹ̀ kan téèyàn ti gbàgbọ́, Ọlọ́run yóò tún wá ṣe míì. Tó bá ti wá di ẹ̀yìn 40 ọjọ́, Ọlọ́run tún wá ṣe míì. Tó bá ti wá di kíni, lójú ẹsẹ̀ ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ló máa ń ṣẹlẹ̀. Ó jẹ́ kí iṣẹ́ ìgbàlà jẹ́ ìjìnlẹ̀ àti ìyanu. Torí ẹni tí gbogbo àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ ní inú rẹ̀, kò sí ohunkóhun lára rẹ̀ tí yóò fi hàn pé bóyá nǹkan ń ṣẹlẹ̀. Kódà lẹ́yìn tó ń fúnra rẹ̀ bá gba ìgbàlà tán, tí ó jẹ́wọ́ Jésù tán, tá a gbàdúrà fún ìmúdúró, ó ṣeé ṣe kó fúnra rẹ̀ tó máa béèrè pé ṣé ó sì dá yín lójú pé mo ti nígbàlà báyìí. Òun ló fà tó ṣe pé lẹ́yìn tí a bá ti wàásù ìrere tán, tí ẹnìkan sì jẹ́wọ́ gbàgbọ́ nínú Jésù tán, ohun tó kù lẹ́yìn ìgbà náà láti bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn kí wọ́n lè ní òye ohun tó ti ṣẹlẹ̀ sí wọn lójú ẹsẹ̀ wọn. Torí iṣẹ́ rí láàrin ìṣẹ́jú àáyá èèyàn ti gba ìgbàlà Ọlọ́run, ṣùgbọ́n láti ní òye kíkún nípa ìgbàlà tí a gbà láàrin ìṣẹ́jú àáyá wọn yóò ná wa ní kíkọ́ ẹ̀kọ́ Kristi ní gbogbo ọjọ́ ayé wa. Kí wá ní àwọn mẹ́rin wọ̀nyí tó máa ń ṣẹlẹ̀ lọ́gán nígbà tí èèyàn bá jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Jésù Kristi? Àkọ́kọ́, ìdáríjì ẹ̀ṣẹ̀ lójú ẹsẹ̀. Eléyìí kò nílò pé ẹni tó wàásù ìyìnrere gbọ́dọ̀ gbàdúrà pé Olúwa dákun, Ọlọ́run mo ti wàásù fún nísìn, Ọlọ́run gbà ọgbọ́, Ọlọ́run bá ní dáríjì, ó ti ṣẹ́yún rí, bá ní dáríjì, ó ti pààyàn rí, bá ní dáríjì. Ẹ ń fi àkókò yín ṣòfò ni. Ọlọ́run ò dúró de àdúrà ti yín kó tó mú àwọn ìlérí ti ẹ̀ṣẹ̀. Bí ẹni tí a wàásù ìyìnrere fún bá ti jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Jésù lójú ẹsẹ̀, ni Ọlọ́run yóò fi ìdáríjì ẹ̀ṣẹ̀ fún. Ṣé wá rí ohun tí ó rẹwà jù nípa irúfẹ́ ìdáríjì tí Ọlọ́run máa ń ṣe, òun ni wípé ó máa ń pa ẹ̀ṣẹ̀ ènìyàn rẹ́ pátápátá ni. Débi wípé bí ẹ bá yẹ àkọsílẹ̀ ayé ẹni yìí wò, kò sí àkọsílẹ̀ wípé ó ṣẹ̀ rí láyé rẹ̀. Ṣẹ́rí gbólóhùn ìdáríjì nínú májẹ̀mú tuntun,
ó jáde láti inú èdè Greek tí a pè ní aphesis. ṣé rí gbólóhùn aphesis yìí ó túmọ̀ sí kí a pa nǹkan rẹ́ pátápátá. ẹ gbọ́ mi, ṣé rí àwọn kan wọ́n ti gba ìgbàlà, wọ́n ti jáwọ́ gbàgbọ́ nínú Jésù bí ọdún 5 sẹ́yìn, ṣùgbọ́n wọn ò yéé ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ nínú ọkàn wọn. ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ ṣáájú kó tó di pé wọ́n gba ìgbàlà Ọlọ́run, wọn à yéé ru ìdálẹ́bi rẹ̀ kiri torí pé wọn ò ní òye irú ìdáríjì ẹ̀ṣẹ̀ tọ́lọ́run máa ń ṣe. ní ọ̀pọ̀ ìgbà a máa ń fi ìwòye títí wá túmọ̀ ìdáríjì tọ́lọ́run máa ń ṣe. ṣe mọ̀ pé àwa ènìyàn bá a sì máa ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn èèyàn ni pé àgbàgbé àkànsọ̀rọ̀ nípa rẹ̀ ni mo ti dáríjì ọ́, ṣùgbọ́n àgbàgbé àparẹ́. ọjọ́ tí ẹni tí a sọ pé adáríjì bá bẹ̀rẹ̀ sí ní ṣìwàwù, a rán létí pé wá lágbájá o ti bẹ̀rẹ̀ wèrè o, ṣe wọ́n ti bó o ṣe bẹ̀rẹ̀ ń jóni tó o ṣe kẹtẹkẹtẹ ń jóni náà nú o. òun ló máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rò wípé Ọlọ́run sì tún lè ṣí ìwé ìrántí kan ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ti dáríjì wọ́n kó wá fìyà rẹ̀ jẹ wọ́n lẹ́yìn ọdún 10. bẹ́ẹ̀ sì ni a rí àwọn àlùfáà, àwọn ajínrere, a rí àwọn àpọ́stélì ní ìrántí wa yìí, ní àwọn tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n ń wàásù irú nǹkan wọ̀nyí fáwọn èèyàn. àwọn èèyàn àwa gbà wọ́n là, ṣùgbọ́n wọn ò lè jẹ gbádùn ìgbé ayé tuntun nínú Kristi. wọ́n sì ń bẹ lábẹ́ ìdè ìbẹ̀rù sí àwọn ẹ̀ṣẹ̀ wọn àtijọ́. ṣùgbọ́n mo fi gbogbo ẹnu sọ fún yín lónìí, àkọsílẹ̀ Bíbélì rèé o, wípé gbogbo ẹnikẹ́ni tí ó ti jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Jésù ó ti gba ìgbàlà Ọlọ́run. gbọ́, ìkan lára àwọn tó ṣẹlẹ̀ nígbà tó gba ìgbàlà ni pé Ọlọ́run dárí àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. ṣé wá rí irúfẹ́ ìdáríjì tí Ọlọ́run máa ń ṣe? òun ni wípé ó máa ń pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ni nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀, tó bẹ́ẹ̀ gẹ́ tí kò ní sí àmì wípé ẹni yìí ó ṣẹ̀ rí. òun ni Bíbélì fi ń pè wá ní ẹ̀dá tuntun. bẹ́ẹ̀ bá kíyèsí gbólóhùn Gíríkì tí wọ́n túmọ̀ sí tuntun, ìgbàlà Ọlọ́run yóò mọ̀ bu yín lórí o, torí pé tuntun yẹn kì í ṣe pé kíní ti wà rí àwa tó ṣe àwa tó kù rárá. ṣé rí àwọn nǹkan tó kù bọ̀ tá a máa ń rà Nàìjíríà torí òṣì tó ń ta wá bí orílẹ̀-èdè kò jẹ́ ká tiẹ̀ lé ní òye ìgbàlà Ọlọ́run. Bíbélì pé ẹnikẹ́ni tí ó bá ti gba Jésù ó pè ní ẹ̀dá tuntun. ìyún ni pé kò gbé ayé rí, kò sí rí. ìgbà tó gba Jésù ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé ayé. ó dá ẹ wá béèrè wípé kí wàá ní ká ti sọ nípa 30 ọdún tó ti fi gbé ayé sẹ́yìn, torí ìgbà tó gba Jésù yìí nísìnyí ó jẹ́ ọmọ ọdún 31. ẹ sì ní kò gbé rí rárá. ṣé rí ẹgbẹ́ mi dáadáa, gbogbo iye ọdún yòówù kí èèyàn ti gbé ayé ṣáájú kó tó bá Jésù pàdé, Ọlọ́run ò ní ohun kó ń ṣe pẹ̀lú rẹ̀. òkú ni. ṣé rí ìkórìtà tí Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní ìbáṣepọ̀ pẹ̀lú èèyàn ní ìkórìtà tí a tó bí, tó jẹ́wọ́ Jésù bí olùgbàlà rẹ̀ tó sì gba ìgbàlà Ọlọ́run. nígbà wọn ló di alààyè sọ́lọ́run. ṣé rí gbogbo 30 ọdún tó ti gbé sẹ́yìn o, ìgbé ayé asán ni. Ọlọ́run ò ní ohun kó ṣe pẹ̀lú rẹ̀. kì bá ṣe wípé ọmọ 50 ọdún, kì bá ṣe wípé ọmọ 100 ọdún ni èyàn tó gba ìgbàlà Jésù, 100 ọdún ti lò sẹ́yìn, asán ni. asán. gbogbo ohun tó ti gbé ṣe, gbogbo ohun tó ti kó jọ, asán nínú asán, òwú tó fẹ́ tẹ̀. ṣé rí ìkórìtà tó ṣe gba Jésù ló ṣẹ̀ṣẹ̀ wọ inú ayé ti Ọlọ́run. nígbà yẹn ni Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ mọ̀. nígbà wọn ni
Ọlọ́run tó ń bẹ̀rẹ̀ òǹkà ọjọ́ ayé rẹ̀, Ọlọ́run rí bí ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ó ti kọjá lọ. Ẹ gbọ́ mi o, ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ wo fọ́nrán yìí, ó ti ṣẹ́yún rí, kódà ó ṣẹ́ débi pé ìwọ kọ́ mọ̀ pé àwọn ṣẹ́yún. Lẹ́yìn náà ni ọba orí ọ̀fẹ́ ìgbàlà pàdé tó sì gba Jésù. Ẹ gbọ́ dáadáa, gbogbo ohun tí àtijọ́ ti kọjá lọ, Ọlọ́run ò kọ ẹ̀ṣẹ̀ rẹ kalẹ̀ débi pé yóò wá ṣíwé kan ní ọdún mẹ́wàá tó ń bọ̀ o. Rárá o, kò tiẹ̀ rántí ẹ̀ṣẹ̀ rẹ mọ́. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ bẹ́ẹ̀ ni pọ̀ tí mo lè fi hàn yín, ṣùgbọ́n nígbà tí a bá tún ń lọ nínú ẹ̀kọ́ bíbélì Yorùbá yìí, mo sọ fún yín pé ẹ̀kọ́ pọ̀ láti kọ́. Ẹ jẹ́ kí n fi ẹsẹ̀ bíbélì kan hàn yín. Ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje. Éfésù orí kìíní ẹsẹ̀ keje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ orí ọ̀fẹ́ rẹ̀. Ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá, ó wí pé nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àti ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ kí a ka Kólósè kan náà orí kejì ẹsẹ̀ ìkẹtàlá. Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹtàlá. Àti ẹ̀yin ẹni tí ó ti kú nítorí ẹ̀ṣẹ̀ yín àti àìkọlà ara yín, mo ní ẹ̀yin ni ó sì ti sọ di ààyè pọ̀ pẹ̀lú rẹ̀, ó sì ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ yín jì yín. Bíbélì rẹ o, ẹ jẹ́ ká kọ sí ìwé Jòhánù kínní orí ìkejì ẹsẹ̀ kejìlá. Ìhìnrere ti Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkejìlá. Mo fẹ́ràn Bíbélì púpọ̀. Èmi ń kọ̀wé sí yín, ẹ̀yin ọmọ mi, nítorí tí a dárí ẹ̀ṣẹ̀ yín jì yín nítorí orúkọ rẹ̀. Ṣẹ̀rí Bíbélì ń sọ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀ fún àwọn tó ti gba Jésù gbọ́ bí ohun tó ti ṣẹlẹ̀. Kì í ṣe ohun tí Ọlọ́run yóò ṣe, kì í ṣe ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn 20 ọdún. Rárá, ohun tó ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ lọ́gán tí a gba ìyìnrere Jésù Kristi Olúwa gbọ́ ni. Ẹ jẹ́ n sáré nítorí àkókò mi. Ohun kejì tí ó máa ń ṣẹlẹ̀ ní kété tí èèyàn bá jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Jésù tán, òun ni wípé a ó fi ìyè àìnípẹ̀kun fún irú ẹni bẹ́ẹ̀. Ọlọ́run máa ń fi ìyè lójú ẹsẹ̀ náà ni yóò fi ìyè àìnípẹ̀kun sí inú irú ènìyàn bẹ́ẹ̀. Ṣé rí, lòdì sí bí a ti rò ó rí àti bí wọ́n ti kọ́ wa rí nínú àwọn ẹ̀kọ́ kan, ìyè àìnípẹ̀kun kì í ṣe èrè tí a fẹ́ lọ gbà ní ọ̀run. Bí Ọlọ́run bá lè ràn yín lọ́wọ́ láti gbọ́ àgbọ́yé ẹ̀kọ́ yìí, yóò máa já sí èrè ńlá fún yín o. Ìyè àìnípẹ̀kun kì í ṣe èrè tá a fẹ́ lọ gbà lọ́run tá a bá kú. Ṣé rí, àwọn Kìrìsìtẹ́nì kan, ọ̀run kún wọn lójú, kún wọn lọ́kàn débi pé wọn ò tiẹ̀ gbádùn ìgbé ayé Kìrìsìtẹ́nì nínú ayé. Ọ̀run yìí náà ni, ẹ farabalẹ̀, sọ pé ẹ lọ ọ̀run, àjọ ń lọ náà ni. Bí n bá fẹ́ mi ẹsẹ̀ yín báyìí, wọ́n sọ fún yín pé ọ̀run gan kì í ṣe ibi tá a ti lu ayérayé. Ẹ̀yin tí ẹ bá jẹ́ olùkọ́ Bíbélì, ẹ mọ̀ wípé lẹ́yìn tá a bá lo ọdún 7 ní ọ̀run, lásìkò tí ìjọba sọ̀rọ̀ sí Kristi gbanú ayé, a tún padà bọ̀ nínú ayé yìí. Nínú ayé yìí ni ìjọba Ọlọ́run ayé yóò ti ṣẹlẹ̀, ṣùgbọ́n yóò wá jẹ́ ayé tuntun. Kì í ṣe ayé tìsín tá a ti bàjẹ́, tá a ti sọ di ìdàkúdà yìí. Ayé tuntun ni. Torí náà, kí ni ń kan yín lójú?
ẹ gbádùn ìgbẹ́yẹ kìrìsìtẹ́nì yín nínú ayé, kí ni nǹkan yín lójú, kí ni lè yín lọ́rùn. Ìyè àìnípẹ̀kun, ìyè ayérayé kì í ṣe èrè tá a lọ gbà lọ́run tá a bá kú o. Ó jẹ́ ìkan lára àwọn ẹ̀bùn tí Ọlọ́run fi fún ẹni tó bá ti jẹ́wọ́ gbàgbọ́ nínú Jésù Kristi ọmọ rẹ̀ lójú ẹsẹ̀ nínú ayé yìí. Wọ́n fi Bíbélì hàn yín nísìnyí. Ìyè yẹn ló ń wọ inú òkú ènìyàn tó ń sọ di alààyè sí Ọlọ́run. Ìyè àìnípẹ̀kun tí àwọn ẹlẹ́bùn tó ń pè ní eternal life, òun ni ó ń wọ inú òkú ènìyàn nípa ti ẹ̀mí tó ń sọ di alààyè nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ fi sẹ́nu Bíbélì díẹ̀ hàn yín. Ìwé Jòhánù, ìyìnrere Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkíní sí ìkẹta. Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkíní sí ìkẹta. Jésù Olúwa ló ń sọ̀rọ̀ láàrin yìí. Nǹkan wọ̀nyí ni Jésù sọ, ó sì gbé ojú rẹ̀ sókè ọ̀run, ó sì wí pé, bàbá, wákàtí náà dé, yìn ọmọ rẹ lógo, kí ọmọ rẹ kí ó lè yìn ọ́ lógo pẹ̀lú, gẹ́gẹ́ bí ìwọ ti fún un ní àṣẹ lórí ẹ̀mí gbogbo, kí ó lè fi ìyè àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ó fi fún un. Ìyè àìnípẹ̀kun náà sì lè yí, kí wọ́n kí ó lè mọ̀ ọ́, ìwọ nìkan Ọlọ́run òtítọ́, àti Jésù Kristi ẹni tí ìwọ rán. Ẹ̀gbọ́n báyìí, ìyè àìnípẹ̀kun òun ni kí a mọ Jésù. Àkọ́kọ́ kí a mọ Ọlọ́run tí í ṣe Ọlọ́run tòótọ́, kí a sì mọ Jésù Kristi ẹni tí ó rán. Inú kì í ṣe ohun tí yóò ṣẹlẹ̀ ní ọ̀run, ohun tó ṣẹlẹ̀ nígbà tí a jẹ́wọ́ gbàgbọ́ nínú Jésù Kristi ni. Ẹ jẹ́ kí n tó fi ẹsẹ̀ díẹ̀ hàn yín sí i. Ìwé Jòhánù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìnléníogún, ó wí pé, lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi, tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò nípẹ̀kun. Ẹ kíyèsí, kò sọ pé yóò ní ìyè tí kò nípẹ̀kun, ó ní ìyè. Ìyẹn ni pé ó ti ní ìyè òun. Ní kété tí a gbọ́ ọ̀rọ̀ yín rere, tí a sì gba Jésù Kristi gbọ́, a ti gba ìyè àìnípẹ̀kun. Jésù wípé a ti ti inú ikú rékọjá sí ìyè. Torí náà, ìyè àìnípẹ̀kun tàbí ìyè ayérayé kì í ṣe ohun tí a lọ gbà lọ́run o. Ohun tí a ti gbà, ìyún gbogbo àwa tí a ti gba Jésù Olúwa, ohun tí a ti gbà ni. Ẹ rántí pé Jésù máa ń tẹnu mọ́ wípé èmi ni ìyè, èmi ni ìyè, èmi ni ìyè. Ẹnikẹ́ni tó sì wá gba Jésù, ó ti gba ìyè Ọlọ́run. Ó ti kúrò ní òkú nípa ti ẹ̀mí, ó ti di alààyè nípa ti ẹ̀mí. Ohun kẹta, àkókò wa ti lọ. Ọlọ́run rán ẹ̀mí mímọ́ rẹ̀ sí inú wa, ẹni tí í ṣe èdìdí ìgbàlà wa àti àmì ìwàláàyè Ọlọ́run àti ti Kristi nínú wa. Lòdì sí bí àwọn ènìyàn kan ti ń rò, ẹ̀mí mímọ́ kì í ṣe ohun tí Ọlọ́run máa ń fún yàn lẹ́yìn tí a ti gba Jésù, tá a wá gba àwẹ̀ 40 ọ̀sán àti 40 òru. Rárá. Ṣé rí, ní kété tí ènìyàn bá ti jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Jésù, lójú ẹsẹ̀ wọn náà ni Ọlọ́run yóò rán ẹ̀mí mímọ́ sí inú rẹ̀. Ẹ jẹ́ kí n là kó lè yé yín. Ohun tí a máa ń gbàdúrà fún, tá a máa ń gba àwẹ̀ fún, òun ni láti rí àwọn ẹ̀bùn ẹ̀mí mímọ́ gbà. Àwọn bíi
ìsọtẹ́lẹ̀ bíi ìgbàgbọ́, bíi ìmọ̀ àyà, bíi ìdá ìmímọ́ yàtọ̀, àwọn bíi ọ̀rọ̀ ọgbọ́n, àwọn bíi ọ̀rọ̀ ìmọ̀, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí Bíbélì nínú ìwé Kọ́ríńtì kìíní orí 12 tó kà kalẹ̀ bíi ẹ̀bùn ẹ̀mí mímọ́. àwọn yún ni ó nílò kéèyàn ó gbààwẹ̀ gbàdúrà fún kátórí gbà. ṣùgbọ́n ṣe é rí ẹ̀mí mímọ́ fúnra rẹ̀ kì í ṣe ohun tá a máa ń gbàdúrà fún kátórí gbà rárá. lójú ẹsẹ̀ téèyàn bá ti jẹ́wọ́ gbàgbọ́ nínú Jésù ni Ọlọ́run máa ń rán ẹ̀mí mímọ́ rẹ̀ wọ inú èèyàn. lójú ẹsẹ̀ ló máa ń kóyàn fún ẹ̀mí mímọ́. wọ́n fi Bíbélì hàn yín o. ṣé ẹ rí gbogbo èyí tí ẹ ti gba Jésù Olúwa nítòótọ́, tẹ́ ẹ jẹ́wọ́ gbàgbọ́ nínú Jésù nítòótọ́, tí ẹ rò pé ẹ lẹ́mìí mọ́ nú bẹ́ẹ̀ ti jẹ́wọ́ gbàgbọ́ ní ọdún tẹ́ jẹ́wọ́ rẹ̀ lọ́hùn ni Ọlọ́run ti fi ẹ̀mí rẹ̀ sínú yín. ṣùgbọ́n nítorí pé ẹ ò rí ìyàn kọ́ yín ní òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ rò pé ẹ lẹ́mìí mọ́ nú yín. torí náà ẹ̀yin náà ẹ fi ààyè gbà á. torí ẹ̀mí mọ́ lè wà nú èèyàn kó mọ̀ sì ṣe ohunkóhun nítorí pé èèyàn ò fi ààyè gbà á. ṣe rí ẹ̀kọ́ kan tó nù lọ́tọ̀. ṣe rí àwọn ẹ̀kọ́ tí ó yẹ kí àwọn ìránṣẹ́ Ọlọ́run máa kọ́ àwọn ènìyàn Ọlọ́run pọ̀. ó pọ̀ kọjá lu ọ̀tá pa, lu èṣù pa fọ́ lórí tẹ̀mọ́lẹ̀ wọ̀nyí tá à ń ṣe wọ̀nyí. òun náà ni kò jẹ́ kí àwọn èèyàn dàgbà tójú bọ́ nípa tẹ̀mí débi pé wọ́n ó lè rìn nínú ayé kìrìsìtẹ́nì bó ti jẹ́ kí wọ́n rìn. òun náà sì ló mú kí àwọn àdúrà tẹ ọ̀tá mọ́lẹ̀ fọ́ lórí lùpa kó wọ́pọ̀ láàrin wa. torí pé bí a bá kọ́ àwọn ènìyàn ní òtítọ́ Ọlọ́run tí wọ́n mọ irú ẹni tí wọ́n jẹ́ nínú Kristi, ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà tágbà wọ̀nyí kò ní nílò. torí ohun tí wọ́n kàn mọ́ ṣe ni pé wọ́n kàn mọ́ lo àṣẹ wọn bí ọmọ Ọlọ́run láti kojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro. ṣùgbọ́n nígbà tá a kọ́ wọn ó wá di dandan ká tì wọ́n gba irú àwọn àdúrà wọ̀nyẹn. ẹ̀yin ará, ẹ já padà sí inú ọ̀rọ̀ Ọlọ́run. ẹ jẹ́ kí ìjọ Ọlọ́run padà sí inú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro. ẹ já fi àwọn àdúrà wọ̀nyí kalẹ̀. Bíbélì sọ wípé bí ọ̀nà ènìyàn bá wo Olúwa, òun yóò mú kí òun àti àwọn ọ̀tá rẹ̀ gbé pọ̀ ní ìrẹ́pọ̀. àwọn ọ̀tá tá à ń gbógun tì wọ̀nyí, bí ọ̀nà wọn bá wo Olúwa, Ọlọ́run ó sì mú kí wọ́n gbé pọ̀ pẹ̀lú wa ní ìrẹ́pọ̀. ẹ já padà sí inú Bíbélì, kí a padà sí inú ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro. mo sọ wípé ẹ̀mí mímọ́ lójú ẹsẹ̀ tí ènìyàn ti jẹ́wọ́ gbàgbọ́ nínú Jésù ni Ọlọ́run ti rán ẹ̀mí mímọ́ rẹ̀ sí inú wa. Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 13 sí 14. ó wí pé nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú, nígbà tí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ òtítọ́ rẹ̀, ìyìnrere ìgbàlà yín, nínú ẹni tí nígbà tí ẹ̀yin ti gbàgbọ́ pẹ̀lú, a fi ẹ̀mí mímọ́ ìlérí nì ṣe èdìdì yín. kò sọ pé lẹ́yìn tí ẹ gba àdúrà tán, kò sọ pé lẹ́yìn tí ẹ gbàwẹ̀ tán, nígbà tí ẹ gbàgbọ́, a fi ẹ̀mí mímọ́ ìlérí nì ṣe èdìdì yín, èyí tí í ṣe ẹ̀rí ìní wa fún ìràpadà ohun ìní Ọlọ́run sí ìyìn lógo orúkọ rẹ̀. ní kété lójú ẹsẹ̀ náà ni la fi ẹ̀mí mímọ́ ṣe èdìdì. ṣé rí ẹ̀mí mímọ́ ó dàbí ìgbà tí a rọ omi sí inú irú àgò báyìí tí Ọlọ́run wá mú ìdérí ó sì fi dé pa. kò sí ohunkóhun tí ẹ fẹ́ ṣe, ẹ wo, ẹ dá orí àgò yìí, ẹ dà kodò, omi inú ẹ̀ kò lè dànù. ẹ gbọ́, àwọn tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ wípé kò ṣeé ṣe kí èèyàn sọ ìgbàlà nù, wọ́n mọ ohun tí wọ́n ń sọ. bẹ́ẹ̀ ni, àfi bí ẹ bá lè ṣí ìdérí yìí kúrò ní omi nínú òkè yìí
ó lè dànù. Ẹnìkan wá ní pé ṣe bí téèyàn bá ti ṣẹ̀ ẹ̀mí máa ń kónú rẹ̀ tá ń kọ́ yín bẹ́ẹ̀. Ó dáa bí kí n má tẹ̀ tí fi bíbélì hàn yín torí àkókò mi ti lọ, mo sì ní ohun kan láti sọ sí. Ká mọ́ tí ì lọ nínú àwọn àkọsílẹ̀ bíbélì pé ẹ̀mí mímọ́ ẹ̀bùn ayérayé ni, kì í ṣe ohun tí yóò jáde, ẹ̀bùn ayérayé ni. Ká mọ́ tí ì lọ níbẹ̀ o. Bẹ́ẹ̀ èèyàn bá ṣẹ̀, bí kìrìsìtẹ́nì bá ṣẹ̀, tí ẹ̀mí mímọ́ bá bínú jáde kúrò nínú ẹ̀, ẹ jẹ́ bí lè béèrè kan. Ta wá ló kù, ẹ máa gbọ́, ta ló kù tí yóò bá ẹni wí? Ta wá ló kù tí yóò mú ẹni wá sí ìrònúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀? N kò ṣe pé ẹni tá a fi sí inú rẹ̀ láti máa kọ́, láti máa tọ́, ó ti bínú jáde torí pé ó ṣẹ̀, àyè bẹ́ẹ̀ kọ́. Ta ló kù tí yóò bá ẹni yìí wí? Ta ló kù tí yóò mú ẹni wá sínú ìrònúpìwàdà? Ẹ wo ẹ̀kọ́ mi ìtún náà. Ẹ̀mí mímọ́ yìí jáde kúrò nínú wa nítorí pé a ṣẹ̀ o. Torí wípé ìkan lára àwọn iṣẹ́ rẹ̀ ní láti fi òtítọ́ hàn wá. Ṣé ẹ rí ohun tí ó mú kí a mọ̀ wípé a ti ṣẹ̀ sí òfin Ọlọ́run, òun nítorí pé ẹ̀mí Ọlọ́run ń gbé inú wa. Ẹ̀mí òun náà ni olùbáwí wa. Torí pé gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ kọ́ ni ẹlòmíì máa mọ̀ pé a ṣẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé ní ọ̀pọ̀ ìgbà a ṣẹ̀, a ṣojú fún bẹ́ẹ̀ ni pé a ṣẹ̀, a dé ṣọ́ọ̀ṣì, a tó kọrin, a jó. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ní inú wa yóò máa fọ̀n wípé ó sì ṣe báyìí o, ó sì ṣe báyìí o. Ẹ̀gbọ́n mi nígbà míì kì í ṣe pé bóyá torí pé a ṣàgbèrè. Kódà pé èrò búburú kan tí ò da bóyá sí ẹnìkan tàbí sí ara yín, bí ẹ bá ní ẹ̀mí mímọ́ nínú yín nítòótọ́, ẹ lè mú ọjọ́ ń jẹ tẹ́ fi gba ìbáwí. Bẹ́ẹ̀ni, ní inú ọkàn yín. Bẹ́ẹ̀ni, ẹ̀mí òun náà ni yóò sì mú yín lọ sórí ìrònúpìwàdà. Ẹ̀kọ́ òdì ni, ẹ̀kọ́ òdì pọ́nbélé tí kò bá bíbélì mu ni pé ẹ̀mí mímọ́ máa ń kúrò nínú wa. Rárá, ìkan lára àwọn ẹ̀bùn Ọlọ́run, èdìdí ìgbàlà wa ni. Ìwé Gàlátíà orí 4 ẹsẹ̀ 1 sí 6. Ẹ jẹ́ kí a kà yín kí n sọ kókó ẹlẹ́ẹ̀kẹrin kí a sì mọ lọ lónìí. Mo sọ fún yín pé ẹ̀kọ́ tí ò ní yóò gùn púpọ̀ torí pé n ò fẹ́ dá sí méjì. Ara ká ṣépọ̀ lẹ́ẹ̀kan náà ni yóò mú ẹwà rẹ̀ jáde. Gàlátíà orí 4 ẹsẹ̀ 1 sí 6. Ṣùgbọ́n nígbà tí àkókò kíkún náà dé, Ọlọ́run rán ọmọ rẹ̀ jáde wá, ẹni tí a bí nínú obìnrin, tí a bí lábẹ́ òfin, láti ra àwọn tí ń bẹ lábẹ́ òfin padà kí àwa kí ó lè gba ìsọdọmọ. Àti nítorí tí ẹ̀yin ń ṣe ọmọ, Ọlọ́run sì ti rán ẹ̀mí mímọ́ rẹ̀ wá sínú ọkàn yín tí ń ké pé Ábà Bàbá. Ẹ jẹ́ n rí sí orí kókó ẹlẹ́ẹ̀kẹrin kí a parí ètò tí ò ní. Ohun kẹrin tó máa ń ṣẹlẹ̀ ní kété tí ènìyàn bá jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Jésù, ó ní pé a ó mú wá sínú ọ̀rọ̀ Ọlọ́run. Mi sọ pé wá sínú ọ̀rọ̀ Ọlọ́run o, wá sí inú ọ̀rọ̀ Ọlọ́run, the riches of God. Ẹ wò mí dáadáa, ènìyàn tí ó wà nínú Kristi kì í ṣe òtòṣì. Ẹ̀kọ́ kan tó rí o. A ó sì ṣe gbogbo eléyìí ní ọjọ́ iwájú. Ènìyàn tí ó wà nínú Kristi kì í ṣe òtòṣì. Ó lè má ní owó náírà àti dọ́là, ṣùgbọ́n kì í ṣe òtòṣì torí pé àwọn ọrọ̀ ẹ̀mí, àwọn ìbùkún ti ẹ̀mí, àwọn ọrọ̀ Ọlọ́run ní kété tí ó ti jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Jésù láti mú wá sí inú rẹ̀, gbogbo ohun tí í ṣe ti Ọlọ́run ló ti di ohun ìní ẹni tí ó gbàgbọ́ nínú Jésù. Ẹ wo,
àṣìpa òwe ni pé ẹni tí yóò daṣọ fún yàn tọrọ ẹ̀ láwò. Ẹgbọ́n mi, èèyàn lè fẹsẹ̀ rìn kó máa làágùn yọ̀bọ̀ torí pé kò ní mọ́tò, ṣùgbọ́n kó ṣe pé kọ́kọ́rọ́ tí yóò ṣílẹ̀kùn ìwòsàn àìsàn kan tó ń yọ ẹ̀yin lẹ́nu ọwọ́ rẹ̀ ló wà, pé kó kàn gbàdúrà fún yín ní orúkọ Jésù Kristi Olúwa ẹ ó sì rí ìwòsàn. Kò kàn ní ọrọ̀ nípa ti ara ni, ṣùgbọ́n ọlọ́rọ̀ nínú ti ẹ̀mí, nínú ẹ̀mí. Agbára Ọlọ́run, àṣẹ Ọlọ́run ó ń bẹ ní ẹnu rẹ̀. Ẹ má fi níní tàbí ṣíṣe aláìní àwọn ti ara, ẹ má fi díwọ̀n ẹni tó ń bẹ nínú Kristi, ẹ má fi díwọ̀n ẹ̀dá tuntun nínú Kristi rárá. À ń gbé ayé tó ṣe pé lónìí àwọn ohun ti ara la fi ń ṣe òdiwọ̀n àwọn ènìyàn. Àyà ẹni yìí ẹ̀bùn Ọlọ́run ó ń bẹ nínú rẹ̀ débi pé tẹ́ ẹ bá tọ́ lọ, mi sọ̀rọ̀ pé wòlíì o, mi sọ̀rọ̀ pé pásítọ̀ o, mo sọ̀rọ̀ pé kìrìsìtíẹ́nì lásán, ẹ jẹ́ kí n lo èdè lásán, ọmọ ìjọ lásán, ṣùgbọ́n tí ẹ̀bùn Ọlọ́run ń bẹ nínú rẹ̀, tí àwọn ìṣúra Ọlọ́run tó ń bẹ nínú rẹ̀, tó bá tẹ́ ẹ bá tọ́ lọ, yóò sọ gbogbo bẹ́ẹ̀ ṣe lè rin ìrìn àjò ayé yín tí ẹ fi bọ́ kù nínú wàhálà tẹwà. Ṣùgbọ́n irú ẹni yẹn lẹ́wàá fi ojú parẹ́ torí pé kò ní mọ́tò, torí pé kò wọ aṣọ ńláńlá. Òpè tí ẹ̀mí. Mo sọ lẹ́ẹ̀kan sí, àkàṣẹ Bíbélì méjì a mọ̀ lọ lónìí. Ẹ̀dá tuntun nínú Kristi kì í ṣe òtòṣì, torí pé àwọn ọrọ̀ Kristi, àwọn ìṣúra Ọlọ́run bẹ ní ìkáwọ́ rẹ̀. Ẹ jẹ́ ká ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 18. Bíbélì sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nípa àwọn ọrọ̀ Ọlọ́run, ọrọ̀ rẹ̀. Éfésù orí 1 ẹsẹ̀ 18. Kí ojú ọkàn yín lè mọ́lẹ̀, kí ẹ̀yin kí ó lè mọ ohun tí ìrètí ìpè yín jẹ́, àti ohun tí ọrọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn ènìyàn mímọ́ jẹ́. Kí ojú ẹ̀mí yín kí ó lè là. Paul gbọ́dọ̀ fáwọn èèyàn wọ̀nyí kí ẹ lè mọ ohun tí ìpè yín nínú Kristi tó jẹ́, kí ẹ sì lè mọ irú ọrọ̀ ògo Ọlọ́run tó ń bẹ níkàáwọ́ yín. Ẹgbẹ́ mi dáadáa, òpè ní kìrìsìtíẹ́nì tí ó torí pé òun ò ní nǹkan ọrọ̀ ti ayé, ṣùgbọ́n tí ẹ̀mí Ọlọ́run ti gbẹ́gbọ̀n pé gbàdúrà fún ọkùnrin olówó, ṣùgbọ́n tó wà wò pé torí pé ọkùnrin ó ní mọ́tò bọ̀gìnì, ó ní Rolls Royce, òun ò sì ní tóun, pé òun ò tọ́ sí ẹni tí ó lè gbàdúrà fún. Ìwọ tí ọrọ̀ àti àwọn ìṣúra Ọlọ́run tó ń bẹ níkàáwọ́ rẹ. Ẹ já wo Fílípì orí 4 ẹsẹ̀ 19. A ti fa ẹ̀kọ́ tó ní igun dáadáa. Ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Ẹ wo, ẹ̀gá dúnbí lónìí a ṣe àkíyèsí bóun ni iṣẹ́ ìgbàlà Ọlọ́run ti rí gan, àti àwọn ohun tí ó máa ń ṣẹlẹ̀ ní kété tí ènìyàn bá jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Jésù tán. Nígbàtí a bá pàdé nínú ẹ̀kọ́ tó ń bọ̀, ìyún abala ìkẹjọ, a ó tún lọ sí ipa míì nínú kókó míì nínú ẹ̀kọ́ nípa ìgbàlà. Mo gbàdúrà fún yín wípé kí oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa pọ̀ sí nínú ayé yín. N ó rí yín nínú ẹ̀kọ́ tó ń bọ̀. Àlàáfíà ní fún yín.